Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Èyí ni ó fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò yìí, ètò wa, ètò mi, ètò yín, ètò àrọ́bá. Mo kí wa pé ẹ kú ilé, ẹ kú ọjọ́ mẹ́ta, ọ̀dẹ̀ ọdún bí, ẹ̀dẹ̀ kú ilẹ̀ yìí, ó máa dà fún wa o. A ṣàṣeyọrí ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo kí Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó ń bẹ kí ayé tó máa bẹ. Ó wà nígbà tí ayé wà, ọba náà á sì tún máa bẹ, á sì tún wà sígbà tí ayé ò ní sí mọ́. Ẹkùn ọkọ̀ Fáráò, akọ̀ máa ti ka lẹ́yìn Ọlọ́run ọba. Mo kí Ọlọ́run ọba. Mo kí gbogbo yín náà lẹ́ẹ̀kan sí náà pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ní àsìkò yìí a tún máa gbára wa ní mọ́ràn, a máa fún wa ní àwọn àṣírí kọ̀ọ̀kan nípa nǹkan tá a lè fi ewé àti egbò ṣe. Mo pè ní àṣírí kì í ṣoògùn, torí ní àdúgbò bí tá wà bí àwa kọ̀ọ̀kan máa ń tanra wa láti ní nǹkan tá ń fi ewé ṣe, a ní oògùn ni. Bẹ́ẹ̀ sì ni ará àwọn obìnrin máa lọ sí ọ̀dọ̀ àwọn tí àti orúkọ tán pé wọ́n ti máa bá wọn mix nǹkan kan mọ́ cream wọ́n láti bóra ni, láti ṣe gbá, láti ṣàwò. Wọ́n á ní kan mú aloe vera, kan mú omi aloe vera, kan lọ ewé kan ṣe gbogbo ẹ̀ wọ́n á lọ mọ́ra wá dà fún àwọn ewé tán ló ṣe kì í ṣe ewé ni. Èmi àti ẹ̀yin à ń jẹ iṣu, iṣu tá à ń jẹ egbò ni, tá à ń pè ní root. À ń jẹ nǹkan tó jáde láti inú ẹ̀gẹ́, egbò ni. À ń jẹ ẹ̀fọ́, ewé ni. Ọlọ́run ọba ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ọlọ́run ọba ló dá fún ìwòsàn. Ó ní kó máa jẹ oúnjẹ fún wa, kó dẹ̀ máa jẹ́ ìwòsàn fún wa. Nínú Genesis orí kìíní, ẹsẹ̀ 29, ó wà ńbẹ̀ bí Ọlọ́run ṣe dá tó fún wa. Inú ìwé Ezekiel náà 47:12, ẹ jẹ́ ká lọ wò, ó wà ńbẹ̀ náà, pé kó máa jẹ́ ìwòsàn fún wa. Àwọn nǹkan kan wà tó jẹ́ àṣírí tí a mọ̀ tó jẹ́ pé nípa ewé. Ẹ jẹ́ ká wò tí ẹni bá níyàn ní malaria, àwọn kò lọ lo dóngóyárò. Wọ́n á dẹ̀ lọ, wọ́n á sè, wọ́n á mú ara yá, àwọ̀ pa, ó wà ńbẹ̀, ewé ni. So àwọn àṣírí kọ̀ọ̀kan ni màá máa fún wa lórí ètò yìí. Ní àwọn nǹkan kéékèèké tá a lè ṣe tí tá bá ń rí àwọn nǹkan kan tí ò ní ìdí pé bóyá àṣẹ ló ń bá aláàfáà, àṣẹ ló ń bá babaláwo, àṣẹ ló ń bá wòlíì. Àṣẹ máa ní orogún ìyá kan ló ń ṣe é, ní ìyá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ kan, ìyá kan báyìí ló ń ṣe é. Wọ́n á fún wa ní àwọn nǹkan kan tí a lè máa lò. Dẹ̀ pé pẹ̀lú àdúrà lọ́dọ̀ Ọlọ́run, àdúrà máa gbà, a dẹ̀ ń ṣàṣetì. Ṣùgbọ́n bíbẹ̀rẹ̀ tí màá bẹ̀rẹ̀ lénìí, jẹ́ kí n bẹ̀rẹ̀ nípa òwú aláǹtakùn. Òwú aláǹtakùn. Ọ̀pọ̀ ló mọ̀ pé aláǹtakùn ó máa ń ta òwú. Òwú yìí kò ṣe ránṣọ, kò sí nǹkan tó ṣe ṣe. Ṣùgbọ́n bó òwú yẹ bí ó ṣe ránṣọ tó spiritually, in fact ó lè dèèyàn mọ́lẹ̀. Ó máa dèèyàn mọ́lẹ̀ téèyàn ò ní rí nǹkan kan ṣe. Ó máa ń fa ìdíwọ́, ìdènà fún àwọn èèyàn ní òwú aláǹtakùn. Táyé bá fi báyàn jà, wọ́n máa fi báyàn jà, wọ́n máa fi ń ṣe èèyàn. Táyé bá fi báyàn jà, kò sí nǹkan tó lè dáwọ́lé tó máa yọrí sí rere. Kì í ṣe gbogbo òwú aláǹtakùn ni ò dá. Bóyá èèyàn ń kọ́lé lọ́wọ́, inú ilé èèyàn á ti fi lẹ̀ bí oṣù mélòó kan tí ó dé bẹ́ẹ̀, tí èèyàn ò dẹ̀ gbé bẹ́ẹ̀. Tó bá dé bẹ́ẹ̀, bó ti ẹ̀ jẹ́ téèyàn ti parí náà, téèyàn ti pa, bóyá o travel lẹ́yìn bí oṣù mélòó kan ló wá padà síbẹ̀, tó bá wọlé, ó forí kó òwú aláǹtakùn, ìyẹn normal, kò ṣe èèyàn ní nǹkan kan. Ṣùgbọ́n mo ti rí èèyàn tó ní wọ́n fi ojú kó òwú aláǹtakùn ní àárín ọjà Oṣòdì l'Ékòó. Èèyàn lọ wájú ẹ̀ o, èèyàn ti ibi tó ti rìn yẹn, èèyàn ti gbàbẹ̀ kọjá, èèyàn wà wájú ẹ̀ tó ń lọ, òun dẹ̀ ń kọjá ńbẹ̀, ó dẹ̀ fi orí kó òwú aláǹtakùn dẹ̀ kọ́ lójú. Láàárín Iléṣà ní àárín roundabout Iléṣà, ibi táwọn ọlọ́pàá máa ń dúró gbà kan, yẹ́lò fífa mi mọ̀ bọ́ àwọn ọlọ́pàá traffic mọ̀ bọ́ wọ́n ṣe dúró bẹ́ẹ̀ náà. Èèyàn kan náà sọdá láàárín ibẹ̀ yẹn, láàárín Iléṣà yẹn, ó dẹ̀ forí kó òkun aláǹtakùn. Ọlọ́pàá wà láàárín tó ń dá mọ́tò dúró, òun kọjá, gbàbẹ̀ kọjá, òwú aláǹtakùn dẹ̀ kọ́ lójú. Ara nǹkan tá à ń sọ ni. So kí ni àwọn nǹkan tí a lè ṣe tí a bá ń rí àwọn nǹkan bẹ́ẹ̀? Pé òwú aláǹtakùn ń kọ́yàn lójú tí ó fi pé kò yẹ kó rí bẹ́ẹ̀.
bí tí mo wà kò yẹ kó kún aláǹtakùn, kò yẹ kó wá aláǹtakùn kọ́ mi lójú. Kí ni a lè ṣe nípa ti ìlànà ti bíbélì? Nǹkan tí a lè ṣe, jẹ́ ká wá omi, ká wá omi tó ṣe wẹ̀. Ẹ jẹ́ ká ka Psalm 109, ká ka Psalm 35, jẹ́ ká ka Psalm 24 sínú omi, kẹ́ gbàdúrà sí gbogbo ìdènà, gbogbo kí ẹ máa fojú kó okùn aláǹtakùn kan tó ń fa ìdíwọ́ ìdènà, tó ń fa àríjẹ àrímu, kọ́lọ́run bá wa ká kúrò. Ẹ gbàdúrà sí, kẹ́ dẹ̀ fi ṣanra ní alẹ́. Another one nípa ti Sáàmù náà, ẹ wá omi tó lọ́ wọ́ọ́rọ́wọ́, ẹ wá omi tó lọ́ wọ́ọ́rọ́ bí omi gbóná tí èèyàn fẹ́ fi ṣanra náà. Tẹ́ bá ti rí náà, ẹ ka Psalm 3, Psalm 24, Psalm 27, ẹ kà sí, kẹ́ gbàdúrà sí ẹ náà. Alákọ̀ọ́kọ́ yẹ èèyàn tí ò lè, kì í ṣe gbogbo èèyàn ló ń lọ, kì í ṣe gbogbo èèyàn ló ń wẹ omi gbóná. Alákọ̀ọ́kọ́ yẹ fún àwọn tí ò bá lè wẹ omi gbóná. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì èèyàn tó bá lè wẹ omi gbóná kó kà lẹ́ẹ̀kan sí Psalm 3, Psalm 24, Psalm 27, ẹ kà sí, kẹ́ dẹ̀ gbàdúrà gidi sí. Depend lórí bí ìṣòro yẹ bá ṣe ká yín lára tó, kẹ́ gbàdúrà sí, kẹ́ dẹ̀ fi ṣanra náà, kẹ́ sùn pẹ̀lú àdúrà. Mo gbà pé ogun á ṣẹ́ nínú ayé wa. Tẹ́ bá ní ká wò nípa ti ìbílẹ̀, ti bóyá ti ilẹ̀ Yorùbá, bá ní ká wò láàrin ara wa báyìí sí. Àwọn míì ìtọ̀ ìdí wa tá ń tọ̀ jáde, àwọn míì gbàgbọ́ pé ó ní iṣẹ́ tó ń ṣe. Ti rántí ìgbà kan ibi tí mo dàgbà sí, ọ̀dọ̀ àbúrò bàbá mi tó tọ́ mi dàgbà ní Ìbàdàn. Àràárọ̀ ni a ní kọ́ọ̀pù tá máa ń lò, ta ní ká máa mú ìtọ̀ ìdájí. Ibi tó ti dé, tó ti rí oníkan tó ń rí, tó ń fi ṣe, tá máa mú, tá máa ṣe gbogbo ẹ̀. Tó ní ká máa mú, àwa náà jókòó sí ilé ìwẹ̀, kò bá wa dé tọ́lẹ́tì náà, a kàn ṣe gbé ẹ̀rọ àtọ̀ àdánù. Mi ò mú rí o, mi ò condemn àwọn tán mú, normal àwọn náà tán mú tó dẹ̀ ń jẹ́ fún wọn, náà tán mú tó dẹ̀ ń jẹ́ fún wọn. Oríṣiríṣi ọ̀nà là ń gbà lo ìtọ̀ ìdí wa, tí náà dẹ̀ ti lò sí ìlú orí yàtọ̀ sí mímu. So nípa òwú aláǹtakùn náà, tí èèyàn bá forí kó òwú aláǹtakùn, nǹkan mìíràn tẹ́ tún lè ṣe ni pé ìtọ̀ ìdájí, ẹ̀tọ́ tí bá ti tọ̀, tó bá fi bọ́ ojú, ìtọ̀ ìdájí ìtọ̀ tẹ́ tọ̀ láàárọ̀ kùtùkùtù láti sọ̀rọ̀ sẹ́nìkan, ẹ̀tọ́ kẹ́ wá fi bọ́ ojú. Tẹ́ bá fi bọ́ ojú, ẹ fílẹ̀ fún bí 10 to 15 minutes kó gbẹ mọ́ yín lójú ẹ̀, kẹ́ tó fọ̀ dànù àbí kẹ́ tó wẹ̀. Tẹ́ bá fọṣẹ fọ̀ àbí kẹ́ bọ́ ojú dànù, wọ́n ṣiṣẹ́ òwú aláǹtakùn, wọ́n ṣiṣẹ́ fún òwú aláǹtakùn náà. Ọ̀nà míì tá dẹ̀ tún lè gbà ṣẹ́gun òwú aláǹtakùn, eléyìí ó fẹ́ deep díẹ̀, ṣùgbọ́n kì í ṣògùn àṣírí ni. Mo sọ fún yín pé àwọn àṣírí kọ̀ọ̀kan máa fún yín, eléyìí náà kì í ṣògùn àṣírí ni. Atare, odidi atare Ọlọ́run dá atare fún èèyàn kan. Ní àwọn tó bá ti rí atare lọ́wọ́ èèyàn, babaláwo ni, àbónífá ni, àbóníṣẹ̀ṣe ni, kíní kan rọ́. Atare wà fún ìwòsàn, kò sí èèyàn tí ò lè lò. Àmọye nǹkan tó ń ṣiṣẹ́ fún, kò sí èèyàn tí ò lè lò. Atare náà, tẹ́ bá mú atare, ọ̀nà pọ̀ náà tá lè gbà lo atare fún òwú aláǹtakùn. Ẹ máa fún wa ní àwọn ọ̀kan ní kẹ́ mú ọmọ inú atare yẹn, gbogbo ọmọ inú ẹ̀, ẹ má yẹ kí kankan sọnù bẹ́ẹ̀, kẹ́ lọ kó kúnná dáadáa. Tẹ́ bá ti lọ, tó bá ti kúnná dáadáa, ẹ fi ọṣẹ kó. Ẹni ọṣẹ lè lò, ẹ lè lò dúdú, ẹ lè lò ọṣẹ funfun Lux àbí Joy, ẹni ọṣẹ lè lò. Ẹ fọṣẹ kó fún wẹ̀ ọjọ́ 3. Ẹ máa fi wẹ̀ lẹ́yìn àràárọ̀ ọjọ́ 3. Àárọ̀ ìní, àárọ̀ ọ̀la, àárọ̀ ọ̀túnla, pẹ̀lú àdúrà. Ọ̀nà míì tá tún lè lo atare fi ṣẹ́gun òwú aláǹtakùn ní kẹ́ mú atare kan, odidi atare kan, kẹ́ wá ibi tí jàǹkárì wọ̀, láti sàn pé jàǹkárì òwú aláǹtakùn tó ti ta okùn sí ilé tó ti pọ̀ lóríṣiríṣi, ẹ wá fi kó, wá fi atare yẹn kó, ẹ so atare yẹn, kẹ́ so ẹ lè so mọ́ igi kan, kẹ́ wá máa fi gbọ́n àwọn jàǹkárì wọ̀ yẹn, kí jàǹkárì wà pọ̀ tó the extent tó máa bo atare yẹn, tẹ́ ní rí atare yẹn mọ́ ta. Ẹ bá ti bo, tó bá ti bo atare yẹn, tẹ́ rí atare yẹn mọ́ ta,
ẹ wá mú àtàrí yẹn, ẹ wá wá ìkòkò tí àwọn bàbá wa àwọn ìyá wa ń lò láyé àtijọ́ láti fi dáná. Ìkòkò ó wà, mí tán máa ń lò fún fúláwà ń sìn kékeré. Ẹ fi àtàrí yẹn sí, ẹ jó àtàrí yẹn. Àtàrí bá ti jó tó ti di dúdú dáadáa, ẹ lọ̀. Ògùn kọ́, àṣírí ni. Tẹ́ bá ti wá lọ̀ tán, lílọ̀ yẹn náà ọ̀nà méjì lẹ lè fi lò. Ọ̀nà àkọ́kọ́ tẹ́ lè fi lò, tẹ́ bá ti lọ̀ tán, tẹ́ ti lọ̀ tó ti di ẹbu dúdú, tó ti di ẹbu, má yẹ kó jóná, tó bá jóná ló máa di funfun, bọ̀ tí dúdú ló máa dà. Tẹ́ bá ti lọ̀ ó ti di ẹbu, tẹ́ bá ti lọ̀ tán, ẹ wá lè fi ọṣẹ dúdú kó fún ìwẹ̀ ọjọ́ mẹ́ta náà. Àárọ̀ ọjọ́ mẹ́ta, ẹ lè fi ọṣẹ dúdú kó fún ìwẹ̀ ọjọ́ mẹ́ta. Àárọ̀ ọjọ́ mẹ́ta ẹ máa fi wẹ̀. Tàbí bẹ́ ṣe lọ ẹbu yẹn tán, ẹ tọ́jú ẹ̀ síbi kan, ẹ pín sí ọ̀nà mẹ́ta. Ẹbu yẹn pín sí ọ̀nà mẹ́ta. Ẹ wá lọ ra ẹ̀kọ eléwé, ẹ̀kọ eléwé, ẹ̀kọ eléwé ẹyọ kan, ẹ lè lo ẹ̀kọ eléwé ẹyọ kan fún fọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ẹ gé díẹ̀, ẹbu ìkíní sí, ẹ wá fọ̀pọ̀, ẹ dààmú. Wọ́n ṣiṣẹ́ fún wàrà takùn, ẹ lò bẹ́ẹ̀ láàárọ̀ ọjọ́ mẹ́ta. Pẹ̀lú àdúrà, a máa ṣẹ́gun, Ọlọ́run bá wa ṣẹ́gun wàrà takùn. So àwọn nǹkan báyìí náà máa fún wa ní ẹ̀kọ̀ọ̀kan láti ṣẹ́gun bí àwọn ìwòsàn ara bí nǹkan kan. Ilé ni mo kọ́kọ́ ní ká mú wa torí ilé jẹ́ nǹkan tó common tí àwọn èèyàn máa ń rí oríṣiríṣi. Wọ́n fojú kó wàrà takùn. Mo ti sọ fún wa nǹkan tá lè ṣe nípa SAM. Mo ti sọ fún wa tìtọ̀, mo ti sọ fún wa ní tàtàrí náà. Ìta bá mọ̀ pé ó rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀. Èyí tó bá mọ̀, ẹ̀sìn òfàjà, Ọlọ́run kan náà là ń sìn. So kò nídìí pé tó bá wù ẹ́ tó rú ẹ lọ́rùn bẹ́ẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ ṣe, bóyá ti SAM ló fẹ́ lò ní, bóyá tìtọ̀ ni o, bóyá tàtàrí náà ni o. Mi ò fún wa lóhùn kankan pé kẹ́ pò òun sí o, pé kẹ́ pọ̀ fún àbí nǹkan kan. Àṣírí ni àwọn nǹkan báyìí kéékèèké báyìí náà ni màá máa fún wa lórí ètò àrọ́bá. So tẹ́ bá ní ìbéèrè tàbí ó ní nǹkan tó ń rú yín lójú, màá fún yín nọ́mbà tẹ́ máa pè mí sí. Lórí ẹ lè pè mí, WhatsApp ni, Telegram ni. Ẹ lè pè nọ́mbà mi 070 30 64 1276. 070 64 12. Bẹ́ẹ̀ kan sí 070 30 64 1276. 070 30 64 1276. Jẹ́ WhatsApp ni o, bó jẹ́ Telegram ni o, bó dẹ̀ jẹ́ pípé ni, ẹ lè pè mí. Tẹ́ bá ní ìbéèrè tàbí tó ní nǹkan tó rú yín lójú, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí máa mú àwọn nǹkan báyìí wá tí a lè lò tó jẹ́ bí àṣírí, kì í ṣe òògùn, ṣùgbọ́n tó jẹ́ bí àṣírí tí a lè lò láti fi ṣe ìwòsàn ara wa. Mo sọ fún wa lẹ́ẹ̀kan sí pé, mo sọ fún wa tẹ́lẹ̀ pé Ọlọ́run dá ewé àti egbò fún wa fún ìwòsàn ara wa ni. Kò sí àìsàn náà tí ò ní ìwòsàn. Agbègbè tó bá ń wà, tó bá ń gbé, àìsàn tó bá ń ṣe ẹ́, solution wà ní agbègbè náà. Bóyá nípa tewé o àbí ti nǹkan kan. Irú ewé tó ń wù àti egbò tó wà ládùúgbò téèyàn ń gbé, ó wà sókè láti tán irú ìṣòro àbí irú àìsàn téèyàn bá ń kojú. Ọlọ́run dá wa, ó dẹ̀ fún wa ní àlùyọ main solution sórí ìṣòro kí ìṣòro tó kò lè máa kojú ẹ̀dá. Nǹkan tí mo máa fún wa lẹ́yìn ni nípa àṣírí tí a lè fi ṣẹ́gun wàrà takùn. Fíforí kó jàǹkàrìwọ̀, fíforí kó wàrà takùn. Mo ti sọ fún wa pé wàrà takùn kì í ṣe gbogbo wàrà takùn náà fi dèèyàn mọ́lẹ̀ o. Ṣùgbọ́n wàrà takùn kò dáa kéèyàn máa forí kó. Ìfàsẹ́yìn ni. Ó máa ń fa ẹ̀tì, ó máa ń fa àìṣeyọrí. Ó máa ń fa ẹ̀tì, ó máa ń fa àìṣeyọrí, ó máa ń fa àṣetì nínú ayé èèyàn. Ṣùgbọ́n tí a bá gbìyànjú àwọn iṣẹ́ tó bá jẹ́ SAM la fẹ́ kà ní, tó bá dẹ̀ jẹ́ ti ìtọ̀rẹ́ náà la fẹ́ lò ní, tó bá dẹ̀ jẹ́ ti àtàrí ni, tá bá ṣe gbìyànjú ẹ̀, gbàdúrà pé gbogbo ogun tá ń dojúkọ nípa wàrà takùn yẹn, Ọlọ́run á bá wa ṣẹ́gun náà. Èmi ọmọ yín, Adékúnlé Sàlámì.
ló ń kí yín lásìkò pé ẹ tún kú ọjọ́ mẹ́ta lẹ́ẹ̀kan sí. Ẹ gbìyànjú àwọn nǹkan tí mo sọ. Tí ẹ bá ní nǹkan tó tẹ́ bá kojú ìwà aláǹtakùn, mo dẹ̀ ti fún yín ní nọ́mbà tí ẹ máa pè mí sí tẹ́ bá ní ìbéèrè àbí àlàyé kíkún lórí ẹ̀. Kò ní bàjẹ́ o. Lílọ mò ń lọ. Lágbára Ọlọ́run, mò ń lọ lénìí. A tún pàdé láyọ̀ àti àlàáfíà. Ibi ò ní bá mi, ibi ò ní bá yín o. A ní ṣàṣetì lórúkọ Ọlọ́run. Ọlọ́run bá gbé bùkátà wa. Mo kí yín. Ká pàdé láyọ̀.